ṣùgbọ́n lọ wá ṣọtí tó pọ̀ sílẹ̀ kí mo sọ fún yín ẹ jẹ́ kí ṣọtí yín pọ̀ gan-an nílọrin torí pé bọ́bá ṣe ń gba béèlì ẹ̀ báyìí tọ́bá ṣe ń ná ń gba béèlì ẹ̀ báyìí èmi ò mọ nǹkan tó ń rí mi mọ nǹkan tí adájọ́ máa béèrè o bẹ́ẹ̀ ni kéèsì mi tún máa gbé bẹ́ẹ̀ ni kéèsì mi tún máa gbé nígbà tí ẹ bá fẹ́ lo ṣọtí 100 àdé ìwọ tó bá dẹ̀ fẹ́ ṣe ṣọtí jẹ́ kó rí ẹ pé o rò dáadáa o ìwọ tó bá lọ fẹ́ ṣe ṣọtí jẹ́ kó rí ẹ pé o torí pé tó bá fi lè gba tó bá gba béèlì ẹ̀ tó bá sá kúrò Nàìjíríà ìwọ ṣọtí ló máa forí fa o ìwọ ṣọtí ló máa forí fa o jẹ́ kó rí ẹ pé ìwọ tó bá fẹ́ ṣe ṣọtí o torí pé lórí ìta wà ń bẹ̀ yìí àwọn ò náà foríjì àwa máa gàṣẹ fún kó wá kaná bóyá tó bá déta bóyá kò ní mọ̀ yàtọ̀ láàárín. ṣe ti rí kan báyìí nínú àwọn àkóbá tí ọmọ yẹlẹ́ṣòwò rẹ tó ṣe fún Tani Olohun ni o nínú àwọn àkóbá tí ọmọ yẹlẹ́ṣòwò rẹ tó ṣe fún Tani Olohun ohun rẹ o ṣe ti gbọ́ báyìí wọ́n ní kí Tani Olohun kó lọ wáṣọ tí tó pọ̀ kalẹ̀ ẹ lọ wáṣọ tí tó pọ̀ fún bí 100 ṣọtí nítorí pé bó bá ṣe kúrò níbì kan yóò máa bọ́ síbì kan bó bá ṣe kúrò níbì kan yóò máa bọ́ síbì kan ohun tí ọmọ yẹlẹ́ṣòwò rẹ nǹkan tó fẹ́ kọ́ sí nìyẹn o nǹkan tó ti kọ́ sí nìyẹn wàláì ọmọ yẹlẹ́ṣòwò gangan òun ló fa pọ́blẹ́mù yìí fún Tani Olohun o ṣẹ́rí ìyá Tani Olohun àsìkò yìí ó ṣe àsìkò tẹ́ máa jókòó sínú ilé máa ṣe fídíò mọ́ o ẹ dìde lọ́wọ́ yìí ẹ dìde ẹ má jókòó sínú ilé o ẹ dìde níbi tọ́rọ̀ dé yìí torí ọmọ yẹlẹ́ṣòwò rẹ yìí alákòbá ni alákòbá ni mo wò ok ẹnu wo ni ọmọ yẹlẹ́ṣòwò rẹ ẹnu wo ló ní kí ni ránkì ẹ báwo ló ṣe jẹ́ tó kàn dé tó kàn ṣe bí bóòsì bí ẹni pé òun ní kíní ẹni tó já sí pé wọ́n ti arrest òun náà rí ó ti lo oṣù méjì ní lọ́gbà ọ̀dọ̀ àwọn DSS rí so kí wàá ní gbogbo fìrìngbọ̀n tó wá ń ṣe ẹ tún tún gbọ́ dáadáa ẹ tún gbọ́ wọ́n ní kí ṣèwò rẹ wọ́n ní kí ẹ lọ wá sọ tí tó yapa tuntun gbọ́ alájọ Okanlomo tí wọ́n jẹ́ lisanul ulama yìí tí wọ́n jẹ́ spíkà fún gbogbo àwọn ọlọ́rin tí wọ́n jẹ́ spíkà fún gbogbo àwọn àfáà lọ́rin àwọn ni wọ́n sọ̀rọ̀ yìí tuntun gbọ́ ṣùgbọ́n lọ wá ṣọtí tó pọ̀ sílẹ̀ kí mo sọ fún yín ẹ jẹ́ kí ṣọtí yín pọ̀ gan-an nílọrin torí pé bọ́bá ṣe ń gba béèlì ẹ̀ báyìí tọ́bá ṣe ń ná ń gba béèlì ẹ̀ báyìí èmi ò mọ nǹkan tó ń rí mi mọ nǹkan tí adájọ́ máa béèrè o bẹ́ẹ̀ ni kéèsì mi tún máa gbé nígbà tí ẹ bá fẹ́ lo ṣọtí 100 àdé ìwọ tó bá dẹ̀ fẹ́ ṣe ṣọtí jẹ́ kó rí ẹ pé o rò dáadáa o ìwọ tó bá lọ fẹ́ ṣe ṣọtí jẹ́ kó rí ẹ pé o torí pé tó bá fi lè gba tó bá gba béèlì ẹ̀ tó bá sá kúrò Nàìjíríà ìwọ ṣọtí ló máa forí fa o jẹ́ kó rí ẹ pé ìwọ tó bá fẹ́ ṣe ṣọtí o torí pé lórí ìta wà ń bẹ̀ yìí àwọn ò náà foríjì àwa máa gàṣẹ fún kó wá kaná bóyá tó bá déta bóyá kò ní mọ̀ yàtọ̀ láàárín. ṣe rí Tani Olohun tẹ̀ ń wò yẹn àwọn kan wò pé tí Tani Olohun bá jáde kò ní tọrọ apology kò dẹ̀ ní tún àwọn ọ̀rọ̀ tó ti dálẹ̀ yẹn àwọn ọ̀rọ̀ tó ti sọ ikọ́ tó ti pamọ́ àfa yẹn kò ní tún ṣe ó lè possible bẹ́ẹ̀ ó lè má possible bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá sọ wípé ó yá kájọ máa fà á lọ ká máa fà á nìṣó wàláhì azim ẹ̀yin ló máa padà sú nítorí pé ẹ mọ kí ṣe pọ̀ ńlẹ̀ gan mo ṣe sọ wípé ọmọ ẹlẹ́ṣòwò rẹ instead of kí ọmọ ẹlẹ́ṣòwò rẹ instead of kó wá bọ́rọ̀ yìí ṣe máa yanjú kó
kó gbé kọ́mọ eléṣòwò rẹ̀ kó lọ bá ìyá Tani Olohun kọjọ lọ sí Ìlọrin kọjọ lọ bá àwọn àfáà tí Tani Olohun ti ṣẹ̀. Ìgbésẹ̀ tó yẹ kí ọmọ eléṣòwò rẹ̀ gbé nìyẹn. Eléyìí tí ṣòwò rẹ̀ wọ́n ló ń ṣe bí vanda tó ló ń ṣe bí ẹni pé bóyá láti jọ́ tó tún dún ẹnu tọmọ eléṣòwò ti ń dún ẹnu láti jọ́ tó tún dún ẹnu dì sín wọn kò tí ì rí kọ̀kọ́ ṣe kò rí kankan ṣe. So kí la wọ́n sọ ká ní ọmọ eléṣòwò rẹ̀ ká ló bá fẹ́ ṣe dáadáa lóòótọ́ o tó fẹ́ ṣe dáadáa lóòótọ́ tó fẹ́ sèfù Tani Olohun ó yẹ kó wá bọ́rọ̀ yẹn ṣe máa parí ni ó yẹ kó wá bọ́rọ̀ ṣe máa parí ni kì í ṣe pé kó tún máa dákun. Eléyìí tí ọmọ eléṣòwò rẹ̀ ṣe yìí ó ń dákun ni. ṣé gbogbo propaganda tẹ́ ń lò fún àwọn ògo lọ nìyẹn ẹ lè bó ran Ọlọ́run ni ẹ wá ní pé. ẹ máa gbọ́rọ̀ ẹ máa gbọ́ látẹ̀nà lẹ́tà ní olùsánú làmọ́yìn tó jẹ́ spíkà fún gbogbo àwọn ọmọ ogun Ìlọrin ẹ máa gbọ́ kẹlẹ̀ mọ̀ pé ṣòwò rẹ̀ oṣù tí ṣòwò rẹ̀ ń ṣe yẹn kò já kọ̀kọ̀ kù kò dí kọ̀kọ̀ kù ó kọ̀ tún kó bá mọ́lọ́mọ sí ni. ṣé ẹ̀mẹ́ tó ń jẹ́ Ọlọ́run ni Ọlọ́run yẹn kò kó ọ̀bẹ òun náà lọ́lọ́run àná òun lọ́lọ́run èní òun náà lọ́lọ́run ọ̀la ọba tó já sí pé ijọ́ tí Fìrìhàwó náà béèrè pé ta ló ń jẹ́ Ọlọ́run tó fi rẹ̀ ẹ̀wọ̀n Fìrìhàwó náà tó ní kí Fìrìhàwó náà parẹ́ sórí òkun pupa tó ní Fìrìhàwó náà ò gbúdọ̀ tẹ̀rì kò dẹ̀ gbúdọ̀ jẹrà òkú Fìrìhàwó náà ti bò wá láyé dè mí yìí Ọlọ́run yẹn náà ló sì wà ń bẹ̀rẹ̀ nísìnyí Ọlọ́run tí náà mùrúsù béèrè pé ta ló ń jẹ́ Ọlọ́run tó ní pé òun fẹ́ bá Ọlọ́run jà tó ní pé ta ló ń jẹ́ Ọlọ́run náà mùrúsù béèrè pé ta ló ń jẹ́ Ọlọ́run ní pé èmi kọjá kí n bá ẹ jà Ọlọ́run ní ìkànnù àwọn dábàá wa kékeré ẹ̀fọn Ọlọ́run fi padà mùrúsù ẹ̀fọn Ọlọ́run fi padà mùrúsù Ọlọ́run ní ìwọ ẹ̀fọn náà mùrúsù béèrè pé ta ló ń jẹ́ Ọlọ́run ló bá mi kó sí nínú mú ẹ̀fọn ló kó sínú náà mùrúsù ó gbá imú títí ẹ̀fọn ò jáde ó gbá orí títí ẹ̀fọn ò jáde fúnra rẹ̀ ló ní kán gbé kóńdó kán máa fọmọ òun lórí kẹfọn lè jáde kóńdó yẹn náà fi pa ẹ̀ẹ̀mí tó pè lọ́lọ́run ni gbọ̀tún yọ gbòsì yọ gbáwájú yọ gbẹ̀yìn yọ kò sí lọ́lọ́run ò lè gbàyọ síyàn ẹ wá lérè péjọ tó bú Ọlọ́run tó sun Kùránì fún ẹ̀rọ Ọlọ́run wá bọ́lẹ̀ àwa bàjà àwọn òpó nìkan ní pé Ọlọ́run lẹ́ẹ̀kọ́ wá gbèjà rẹ̀ ọ̀dẹ̀ ní ṣé ẹ̀mọ́ tó jẹ́ Ọlọ́run ni Ọlọ́run wá bá rú ti wèrè yẹn nìkan jà ọ̀yẹ́kọ́ Ọlọ́run wá gbèjẹ́ Ọlọ́run máa lò kọ́nù àwọn dábàá ẹ̀ ní tọ́lọ́bá wá lo àwọn èèyàn láti máa wá rí pé yóò lọ dìfẹ́mù àwọn èèyàn tọ́lọ́bá ní káwọn èèyàn lọ bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ ṣé ẹ̀mọ̀pọ̀ Ọlọ́run náà ló fìyà jẹ lọ́wọ́lọ́wọ́ ni ẹ tó wá ń bèrè pé ta lọ́lọ́run bẹ́ẹ̀ ṣe ń bèrè pé ta lọ́lọ́run yẹn yẹ́ ẹ máa pọ̀ sí ni mọ́ngàràkà lérò bíkàlì kẹ̀rímù mọ́ngàràkà kí ló fi ń lọ́kàn rẹ̀ sọ̀rọ̀ Ọlọ́run mọ́ngàràkà lérò bíkàlì kẹ̀rímù kí ló fi lọ́kàn balẹ̀ fún Ọlọ́run ipe kí Ọlọ́run fẹ́ ṣe ta ló sọ fún pé Ọlọ́run ò lè ṣe mẹ́wàá fún ẹrú tó dá ta ló sọ fún pé Ọlọ́run ò lè ṣe ogún fún ẹrú tó dá ẹ wá ń pè pé ta lọ́lọ́run ẹ nífẹ̀ẹ́ ọmọ yẹn mò ń bọ̀ Ọlọ́run kò dẹ̀ yá lógún ọdún ọjọ́ wo ló sun Kùránì ó sun Kùránì ní August 23rd 2022 ó sun Kùránì ní August 23rd 2022 ló sun Kùránì nígbà tó pé ọdún kan gẹ́rẹ́gẹ́ August lọ́lọ́run mú padà mọ̀ ṣe sí Ọlọ́run ni August náà lọ́lọ́run wá mú tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́lọ́run máa ń wú àwọn èèyàn pé ẹ jẹ́ ká fún wọn lára balẹ̀ Ọlọ́run tún wá fi lára balẹ̀ bí ó máa túbá August náà lọ́lọ́run tún wá mú bàbá tó pẹ̀lẹ̀ lábọ́ rẹ̀ yẹn níjọ́ tí yẹn máa sọ̀rọ̀ tó máa jábọ́ ó ní mò ń retí ẹ̀yin mùsùlùmí ẹgbẹ́ oníṣẹ̀ṣe lọ sí kóòtù tẹ́ bá gbé lọ sí kóòtù ẹ ní kí adájọ́ kí wọ́n dá ẹjọ́ tó bá pé wọn oṣù tó ń bọ̀ on the 5 ẹ wá ohun tó máa ṣẹlẹ̀ nígbà tó Ọlọ́run máa wá mú wọn náà Ọlọ́run fẹ́ yẹ̀yẹ́ wọn nígbà tó Ọlọ́run máa wá mú Ọlọ́run bá mú Abdulaziz yẹn náà on the 5 yẹn náà ló wá fẹjọ́ sí on the 5 of October tẹ́lẹ̀ náà kọ́ fẹjọ́ sí nígbà tó máa wá ní wọ́n tó lọ fáìlì fún bẹ́ẹ̀lì ẹ̀ wọ́n tó dápadà sí on the 5 of September ṣẹwárẹ̀ ìbíyà on the 5 of September ní tó bá wà fún ní bẹ́ẹ̀lì kéèsì ti tán ẹlẹ́rìí kéèsì ti tán ẹ mọ̀ pé gbogbo ọjọ́ tó bá ń lọ sí kóòtù báyìí ló máa bá new case
àyàfi tó bá gbà pé Ọlọ́run lọ́lọ́run kó wá bẹ Ọlọ́run kó wá sọ̀rẹ́ndà fún Ọlọ́run ṣe gbogbo propaganda tẹ́ni ló fún àwọn ògo lọ nìyẹn ẹ̀rẹ̀ bó ran Ọlọ́run ni ẹ wá ní pé ẹ̀fẹ́ lọ gbé lọ́yà àgbà kan wá kókò ní sáàni kó di sọ́mọ́ lọ́yà ṣé ẹ̀ máa dúró àwọn sáàn tó wà lọ ni ṣé ẹ̀ máa dúró sáàn tó wà lọ ni ṣẹ́tírí èmi kọ́ bẹ̀ sí ń gbẹ́lẹ́ pàkọ́ ni tẹ bá ní kájọ máa fa ọ̀rọ̀ yìí lọ ẹ̀yin ló máa sú ẹ̀yin ló máa sú it's better tí Ọlọ́run bá kó yọ tó bá padà fún ní bẹ́ẹ̀lì ẹ tètè ya ẹ̀yin ẹbí ẹ tètè ya fà mọ́ra ìyá Blaziz ẹ̀yin náà mọ tó sún ọmọ yín dédìí wóró èrè tó ń ṣe yẹ mọ̀ pé ìṣẹ́ ẹ̀ tó ṣì ló fà o torí ẹ̀yin náà ò fi ìbò lánàá gbà tẹ́lẹ̀ bàbá kí ó gbàgódì o ẹ fi bò wípé ọjọ́ tí òórí kan ṣe mọ́ nídìí iṣẹ́ fọ̀tò àwúre ló ń wá kiri o àwúre ló ń wá kiri ló fi lọ kó sọ́wọ́ àwọn onífá o tó fi di wípé òun àtàwọn onífá wọ́n jọ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tó fi jọ di on court confam èmi sọ fún yẹn tó fi jọ di on court ó bẹ̀rẹ̀ sí ní múṣẹ́ fáwọn onífá lọ́pọ̀ padà fi sọ́ di irinṣẹ́ ẹrú ọwá ọmọ ogun pé kóhun bẹ̀rẹ̀ sí lọ pariwo lórí mídíà ṣé ẹ̀mọye tí ẹ ti rí lára ọ̀nkọ́ ti ẹ̀yẹn ni ìyá Blaziz mọ́tò tẹ gbé lọ lánàá tẹ kó tọ́mọ yín dì ẹ dákun tá ra mọ́tò yẹn fún yín iṣẹ́ kí ló ń ṣe tó fi ra mọ́tò fún yín iṣẹ́ kí ló ń ṣe tó fi ra mọ́tò fún yín ọmọ yóò ṣàgbàfọ̀ ń kó aṣọ wálé ẹrójú olè ẹ̀ mú ẹ wá ń bẹ̀bẹ̀ kiri ń sìn ẹ wo bí àwọn ò ní pé àní ṣàforíjì o tó rọrùn balẹ̀ láforíjì o ṣùgbọ́n nígbà tó bá bọ́ taná ká tó mọ́ ta máa fi rọ torí pé kò ní bú àwọn àáfàá wa kéèsì méjì péré ló ti rí inú 25 ẹ dẹ̀ mọ̀ pé kéèsì kan tó wà nílẹ̀ tẹ́ pé ọlọ́mọ ẹ̀kọ́ ṣàgbá. ṣé ń gbọ́ kéèsì 25 ló wà nílẹ̀ kéèsì mélòó kéèsì 25 case ló wà nílẹ̀ báwo ló ṣe fẹ́ bọ́ ń bẹ́ẹ̀ báwo ló ṣe fẹ́ bọ́ ń bẹ́ẹ̀ ẹ̀yẹn bíi Tani Olohun ẹ má rí Sowore gẹ́gẹ́ bíi mẹsáyà yín o Sowore òun kì í ṣe mẹsáyà kankan ó tó wá fẹ́ kó bá Tani Olohun ni o ẹ ti lọ bá níbi tó bá wà ẹni kó dákun ẹ lọ bá ẹ lọ ka mọ́lé kẹ sọ fún pé kó má dá sọ́rọ̀ ọmọ yín mọ́ ẹ sọ fún ẹ fà létí pé kó má dá sí mọ́ ẹ sọ fún kó má dá sí mọ́ ń ṣàkóbá fọmọ ni o kò ṣe dáadáa kankan fọmọ yẹn o ó tún ṣàkóbá fún ni o. orú wọn yẹn ni tó bá ṣàgbákò àwọn tó wà ní sáìdì ọ̀nà òkè Òṣogbo mọ́ Ìlòbù báyìí tó bá ṣe wá lọ bọ́ wo tó máa jẹ́ pé ìwọ tẹ́ pé mọ̀ pé nǹkan ò dà yín nǹkan dà yín pọ̀ tó mọ̀ pé wọn nǹkan tó lè fi ẹ̀rọ nǹkan jíjọ dà yín pọ̀ tó bá lọ kó sọ́wọ́ wọn so that iṣẹ́ kí ló ń ṣe tó di pé wọ́n ra mọ́tò fún yín ó wá di pé wá di ọ̀nkọ́ọ̀tì tán ẹ wá wò pé ọwọ́ wà tẹ̀ ń ṣe wá ń bẹ̀bẹ̀ kiri ọ̀nkọ́ọ̀tì ọ̀hún náà ẹ̀ẹ̀já half court ní half court àwọn tó jẹ́ confam gangan nínú ọ̀nkọ́ọ̀t àwọn confama gangan nínú ọ̀nkọ́ọ̀t ẹ̀ lè rí wọn lórí mídíà chífà ni yóò di sọ́ọ̀bù kan tí mo ṣe ṣá confama gangan nínú ọ̀nkọ́ọ̀t ẹ̀ lè rí wọn lórí mídíà àwọn ọ̀nkọ́ọ̀tì gangan àwọn confam gangan ẹ̀ lè rí wọn lórí mídíà sáà jámi kò ní bàjẹ́ fún yín ẹ máa pariwo ẹnu ogun ẹ wo èmi sọ fún yín kò sí gbogbo àwọn tó wà lórí mídíà gbogbo àwọn tó wà lórí mídíà bàtà náà wọn tó ń sọ̀rọ̀ pé àwọn babaláwo kò sẹ́ tó ní ogun ní gbogbo wọn ọ̀nkọ́ọ̀tì gbogbo wọn ni mo sọ ọ̀nkọ́ọ̀tì ni wọ́n ọ̀nkọ́ọ̀tì gbogbo wọn afcode ni wọ́n bọ́ ìwà yẹn kànfàṣà lásán ló máa ń ṣe kànfàṣà ọkọ̀ fi wọ́n ṣe yẹmẹja nínú odò àbórí yín dàrú ẹ̀mẹ́tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ ìgboro la wá kọ́kọ́ fi wọ́n ṣe yẹmẹja lásán nínú odò ọkọ̀ náà fi wọ́n ṣe kànfàṣà ẹ̀ lè rí bá ẹ̀ lè rí síta gangan ẹ̀ lè rí lórí mídíà ẹ̀ lè rí síta lórí mídíà ọ̀gá àgbà tó wà ní Ìkòròdú pópó ṣe rí lórí mídíà rí ṣe rí òtún
ó tú gangan ẹni lórí mídíà rẹ̀ ẹ̀yin jẹ́ pé ọkọ̀ máa fi ń ṣe ẹ̀yin iyemẹja ní odò ìwọ dúró sétí odò ìwọ gbàṣọ òkú wọ̀ ìwọ ṣe bí iyemẹja ìwọ lọ kànfàsì wa ìwọ lọ múṣẹ́ wa gbogbo ẹ̀yin ọmọ kéékèèké yẹn orí yín ti dàrú àbí tálẹ̀ ẹ̀bẹ̀ bá sọ̀rọ̀ ẹ̀yin ọmọ kéékèèké yẹn wá fẹ́ ju èso orí mídíà ẹ má ṣe orí burúkú débi ẹ̀sìn tiwa ẹ má ṣòṣì àwọn májà pọ̀ májà ò lè tọ́nu ayé tí àwọn tó wà ní òyìnbó yìí àwọn tó wà ní òyìnbó ẹ gbàgbé 90% wọn májà ni wọn máa gbowó lọ́wọ́ wọn àwọn náà gọ̀nà. Àwọn tó wà ní òyìnbó ló gọ̀ jù torí pé tí wọn bá tí ì rí pé ẹ ṣe ẹ pe dán fún wọn ẹ mú wọn lọ sódò ẹ pe ìyá fún wọn ẹ pe kíní kan fún wọn wọn ò lè fún yín lówó àwọn náà gọ̀ tí wọn náà sanwó májà fún yín àwọn náà ń ṣiṣẹ́ ní òtútù tó ń sanwó fẹ̀yìntì wà Nàìjíríà kò ń ṣe àwọn babaláwo nìkan o àtàwọn àfáà náà àwọn àfáà pọ̀ jẹ́ pé 19 gidi ni wọ́n ọ̀kọ́ọ̀tì burúkú ni wọ́n lórí mídíà ṣé àmọ́ gbogbo yín ni gbogbo yín ẹ̀ ní fẹ́ ṣiṣẹ́ ẹ̀ ní fẹ́ làágùn ẹ̀ ní fẹ́ kọ́lé ńlá ẹ̀ fẹ́ gun mọ́tò ńlá ẹ máa wá máa ga ẹ máa wá àwọn lórí mídíà ẹ wo bí tálákà bá yín tọwọ́ bọ̀ a máa rún gbogbo iṣẹ́ yín a máa rún iṣẹ́ yín pápátá a máa rún iṣẹ́ yín àbórí yín fọ́ lọ́rùn yín so that the people sọ fẹ́ family ta lọ lọ́hùn abúlásíìsì ọ̀tá ọlọ́hun tẹ́ ń pè ní ọ̀tá ọlọ́hun àkọ́kọ́ náà tẹ́ bá ti ń ṣàlẹ̀ pé ta lọ lọ́hùn yẹn fẹ́ ba yé ẹ̀jẹ̀ ni ẹ̀kọ́ làkó lẹ́kọ̀ọ́ ọlọ́hun ò ní jẹ́ kẹ́mẹ́ tó ń jẹ́ ọlọ́hun torí pé ọlọ́hun pọ̀ kọjá kó náà fẹ́ bẹ́ẹ̀ nìkan jà tó bá wu ẹ̀gbẹ́ yín lásán tó bá wu ọ̀dọ̀ yẹn lásán báyìí pé tó bá kàn wòyàn báyìí lásán kò tí nǹkan ti ṣe onítọ̀hún ẹgbọ́n kan tí Ìmáàmù Ọ̀fà sọ ni Ìmáàmù Ọ̀fà ní pé kí èèyàn jálu mọ́tò kó padà nù ó sàn ní kó lọ kọlu Ìlọrin lọ tẹ bá mọ̀ pé a fẹ́ ṣe orí ibú ẹ fẹ́ ṣòṣì ẹ̀sìn lẹ́fẹ́ bá jà Ìlọrin lẹ́fẹ́ bá jà àwa ò ní gbà o àwa ò ní gbà o so that ìwọ tí wọ́n ń pè ní ṣòwò ọ̀rọ̀ yẹn kò ní bàjẹ́ fún ẹja rẹ Ọlásùnkànmí ìwọ dáyọ̀ mọ̀ Ọlásùnkànmí kò ní bàjẹ́ fún ẹ àwọn lè mọ bó ṣe ń lọ náà tẹ́tẹ́yìn táwọn bàbá yín tọwọ́ bọ̀ á máa já gbóṣẹ́ yín Yahya Gàmbàrí ló kàn jáṣẹ́ yín lásán pẹ̀lú magical stone ó jáṣẹ́ yín wèrè kíbi ẹni òun mọ́lẹ̀ magical stone ni wèrè ń lò àbúrí ẹ̀ dàrú ní ṣé òun mẹ́tọ́ ń bá sọ̀rọ̀ ni àrọ́ ti ṣáàrà mo mọ gbogbo aburú but mi ò ń ṣe aláburú ni mo yẹ ń ṣiṣẹ́ mo yẹ ń ọ́zù ni mo ṣe ń ọ́zù gidi wèrè kan lọ lo magical stone ó lóun mú olè Yahya Gàmbàrí ọmọdé tí bàbá ẹ̀ ti train ọmọdé ọmọ ọgbọ́n tí bàbá ẹ̀ ti train tó mọ gbogbo ẹ̀ tó Yahya Gàmbàrí tó ń dún fún yín bí ọ̀sán yìí ṣé àmọ́ pọ́n ti fi ṣe ọ̀sán yìí ló ṣe ń dún bí ọ̀sán yìí ni ṣé ní inú ayé tá a wà yìí èèyàn gbọ́dọ̀ ní gbogbo feed lo òfin di maga tó bá pè àfà níwá akéwu tó bá pè gbòrògbòrò níwá confam so that gbogbo èèyàn ọmọ kékeré wá bọ́ sórí máàkì àwọn amúra bíi àgbàlagbà àwọn afílẹ̀kẹ́ lọ gbogbo wọn 19 ni wọ́n tí mo sọ báyìí fún yín gbogbo wọn babaláwo 19 ni wọ́n ọ̀nkọ́ọ̀tì gbogbo wọn ṣe àwọn àìdú tó wà láàrin wọn àwọn kéékèèké ni àwọn àìdú tábọ̀lẹ̀ rí àwọn afá kéékèèké wọn pé àìdú làwọn yẹn ń ṣe ẹ máa wá bọ́ sórí mídíà alájà kò ní bàjẹ́ fún yín jáde tó rájà kó rí yín pé ẹ kò fẹ́ báyé bọ̀bọ̀ Abdulaziz yẹn jẹ́ ni torí pé ọ̀rọ̀ yìí ń sìn ṣẹ́dírí eléyìí wọ́n sọ fún yín kò yẹ kí n sọ fún yín ṣùgbọ́n màá kàn sí ń gbẹ́lẹ́ pàkọ́ ṣe yẹ yín ṣẹ́dírí ibi tí ẹ̀ ń ti ọ̀rọ̀ ọmọ yẹn lọ ẹ jẹ́ kí àwọn Muslim Association of Nigerians not ẹ kàn gbọ́ ọ̀rọ̀ ọmọ yẹn lọ́wọ́lọ́wọ́ ń sìn mo ti ń rí green light pé Muslim Association of Nigeria tí wọ́n jẹ́ àwọn not wọ́n ti fẹ́ dá sọ́rọ̀ yẹn ẹ jẹ́ kí wọ́n dá sí ẹ jẹ́ kí àwọn nọ́ọ̀tì dá sí ṣé mọ̀ pé. ṣe Ṣòwòrẹ́ ló ń ti ọ̀rọ̀ yìí lọ síbi tí ó yẹ kó dé o Ṣòwòrẹ́ ló ń ti ọ̀rọ̀ yìí lọ síbi tí ó yẹ kó dé o wàláì Ṣòwòrẹ́ ló ń ti ọ̀rọ̀ yìí lọ síbi tó yẹ kó dé o ṣé orí ẹni tó ń sọ̀rọ̀ yìí
Alhaji Okanlomo tó ń sọ̀rọ̀ yìí gbogbo nǹkan tó bá sọ confirm ni o ẹni tó bá sọ bó ṣe rí nìyẹn o àwọn ni lisanu lulama yìí o àwọn ni agbẹnusọ fún gbogbo àwọn ogun Ìlọrin gangan dẹ̀ ló wà lórí kéèsì yẹn Sowore yìí òun ló ń ti ọ̀rọ̀ yẹn lọ síbi tí ó yẹ kọ́rọ̀ yẹn lọ Sowore ọmọ ẹlẹ́ṣẹ̀ rẹ̀ jọ torí t'Ọlọ́run ṣàánú ìyá Tani Olohun ẹ lọ ká Sowore mọ́lé kẹ jòkó tì lọ́rùn pé kó jáwọ́ lórí kéèsì ọmọ yín ẹ sọ fún kó má dá sọ̀rọ̀ ọmọ yín mọ́ ìyá Tani Olohun ìyá Abdulaziz ẹ lọ ká Sowore mọ́lé ẹ lọ ká mọ́lé ẹ fárígá fún ẹni kó má dá sọ̀rọ̀ ọmọ yín mọ́ ẹ sọ pé kó jọ ẹ bẹ̀ pé kó má dá sọ̀rọ̀ ọmọ yín mọ́ ẹ sọ fún pé kó fi ọmọ yín sílẹ̀ ẹ bẹ̀ ẹni kó fi ọmọ yín sílẹ̀ òun ló gbé ọ̀rọ̀ yẹn lọ síbi tí ó yẹ kọ́rọ̀ yẹn dé òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ fake warrant òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ gbogbo àwọn òṣìṣẹ́ òun ló gbé àwọn kan míì wá wọ́n kidnap wọ́n ṣe kinní kan wọ́n ṣe gbá òun ló kọ́kọ́ gbé jáde ẹ tọ́lá náà ẹ lọ jókòó tì lọ́rùn kẹ dúró tì lọ́rùn wípé sẹ́ ó yá jáwọ́ kó ló yọ ọ̀rọ̀ ọmọ mi. lọ́ni yẹn ṣẹ́wọ̀n central north ní lọ́ni ẹ wo bí ẹsẹ̀ kan bus stop kan ló kù tó máa fi wọ north ẹ jẹ́ kí wọ́n dá sí ẹ má tètè mọ bí Ọlọ́run ṣe máa gbà á kọ́lọ́kẹ́ pé Ọlọ́run kẹ́ bẹ Ọlọ́run kọ́lọ́run bá yín yọ kóònù wàhálà yẹn fámìlì ẹ̀ lèmi bá wí o ṣẹ́tìrí ẹ̀yin fámìlì ẹ̀ lèmi bá wí o kẹ́rẹ́ àwọn èèyàn tó ń bọ́ sórí mídíà fẹ́ fi gbowó ni o ẹgbọ́n lọ gbá káàntì jáde ẹ máa sanwó sí bíbáyìí ẹ máa ṣe gbá ẹ máa ṣàwọ́ fẹ́ fi gbowó ni o wọn ò nífẹ̀ẹ́ ọmọ yín o bọ́ì tí wọ́n ń pè ní Adéfáyẹn bọ́ì tó ń pè Adéfáyẹn ó fẹ́ ba yí ọmọ yín jẹ́ fáínálì ni ọjọ́ tí wọ́n mú òun kí ló tó. ọ̀tá à ń sọ nìyẹn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kírísítẹ́nì ni wọ́n ń ṣẹ́rí òkè eléyìí sì ó pè é ní evangelist J.A. Emmanuel ó tó pẹ́ ní evangelist kí ló kún ẹ pọ̀ lọ́rọ̀ olórí ìṣàdé olórí burúkú ni ẹni ṣé òòṣà ló ń sìn ní wáyé tó fi ń sọ̀pọ̀tò orí burúkú wọ́n ṣépè fún ẹni evangelist Emmanuel ayé ń ṣe ẹni mo ṣe pé gbogbo ẹ̀yin kírísítẹ́nì tẹ́ bẹ̀rù Ọlọ́run tẹ́ jẹ́ alábòsí kì í ṣe gbogbo wọn o àwọn ọ̀kan nínú wọn báyìí bí evangelist wèrè yìí alágbàkò ní gbogbo wọn bàbá alágbàkò wèrè ní gbogbo wọn àwọn ẹni òfẹ́ ní àdánù ẹ̀yà wèrè ní. bẹ̀bẹ̀ kò tí lọ kóòtù tí mọ̀ nǹkan kan ọjọ́ tí mò ń pè lọ́jọ́ kìnìún àná tí mò ń sọ pé Abdulaziz tó ń bá fi lè mú ẹ tó bá dé kóòtù Kùránì àfi báíbù náà máa fi búra fún ẹ kó dijọ́ máa ṣe tíráyà ẹ tí wọn bá béèrè lọ pé ẹ̀sìn wo ló ń ṣe ní méjèèjì Kùránì àbí báíbù bóyá máa wá gbé Ṣàngó àbí Ifá fún ẹ ní kóòtù wàá mọ̀ wípé gbogbo pé wọ́n fún yín lọ́dún yẹn kò tí nẹ̀sẹ̀ ńlẹ̀ Nàìjíríà so that kọ́lá àkọ́bẹ̀ kó yí àwọn èèyàn ní wípé àfọwọ́fà Abdulaziz nìyà tó ń jẹ lọ́wọ́ so that ìwọ tó ń pè ní Sowore yẹn jáwọ́ lápọ̀n tí yóò yọ kó dá mi lákaná kó dá omi lákaná ibi tó ń lọ sí jìnnà tó wá pé lóòótọ́ o sì ní aim àti o sì ní àníyàn pé o fẹ́ jẹ́ nǹkan Nàìjíríà yẹn jáwọ́ lápọ̀n tí yóò yọ because mùsùlùmí ó ṣòro bá jà because o mọ̀ pé mùsùlùmí ló dominate Nàìjíríà Muslim ló dominate Nàìjíríà because north yẹn gangan ni ibo Nàìjíríà wà tí ó bá fi lè ṣe àwọn mùsùlùmí wo ó bà kárí ààrẹ jẹ́ Nàìjíríà nìyẹn bọ̀dá wa ọjọ́ kìíní àná tó ní pé òun fẹ́ lọ kógun báyìí lọ ni pé òun fẹ́ lọ báyìí lọ níjà ẹ mọ̀ ibi tó wà lẹ́nìí ni ẹ wá lérò pé o lè bọ́ta kò máa wá lo ọgbọ́n wo ẹni bá nífẹ̀ẹ́ bọ̀bọ̀ tí wọ́n ń pè ní Sowore yẹn kó ṣọ́ ara ẹ̀ tó wà fẹ́ bà kárí ara ẹ̀ jẹ́ Nàìjíríà bàbá lọ́yà tẹ̀lé lọ pé kékeré ọjọ́ bàbá yẹn ti ń win ní kóòtù tó ti ń win ní kéèsì ẹni tó bá rẹ̀ jẹ nìwó tí bàbá yẹn bá tẹ́yìn sórí kéèsì eléyìí ọmọ kékeré nílọrin lọ́yà ló máa useless yẹ lọ́yà kékeré ló máa useless yẹ nílọrin ṣóyè yín ẹ̀yìn admin ẹ̀ block àwọn èèyàn tó bá ti wóró ń bẹ̀ lọ́yà kékeré ló máa useless yẹ so that àwọn tẹ́mi fẹ́ gbẹ̀yìn family
àṣìṣì ni wípé ẹ tètè mọ bọ́lọ́hún ṣe máa bá yín yanjú ọ̀rọ̀ yìí ni o. Inú mi dùn pé mùsùlùmí ni ìyá ẹ̀, mùsùlùmí ni bàbá ẹ̀, kódà bàbá ẹ̀ gangan ló ń tọ́jú kọ́kọ́rọ́ mọ́kálásí, mùsùlùmí làwọn àǹtí ẹ̀, kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀gbọ́n Abdulaziz ló jẹ́ àfà. Ìkan wà ní àwọn ẹ̀gbọ́n tó jẹ́ ìmọ̀ọ́mù tí mo pè ń jọ́ kan tí mo ní ọ̀rọ̀ Abdulaziz ló bá ń sọ ó ní wọn ò mọ̀ rí, ó dìnnà yẹn ni, ó dìnnà yẹn ni. So that ìyá Abdulaziz ẹ̀ ní fojú sunkún ọmọ o, ẹ̀ ní mo sàárè ọmọ yín o, kó kú kò ṣe wá láǹfààní, kó kú ò ṣe wá láǹfààní. A dẹ̀ fi tipátipá ní kó wá ṣe ìsìláàmù là, ẹni tọ́lọ́run ò bá nílò kò ní bá wa ṣe ìsìláàmù. Sheikh Murtada kò ní bàjẹ́ fún yín jàre, you are welcome, wa alaikum salam. A ní tí wọ́n bá ṣe kó wá ṣe ìsìláàmù, ṣùgbọ́n kó má fẹ́ ẹnu òdì sọ̀rọ̀ àwa mùsùlùmí mọ́, kó dẹ̀ má fẹ́ ẹnu òdì sọ̀rọ̀ àwọn afáwa mọ́. Ṣé ìgbọ́rọ̀ tọmọ yín sọ ni kí ọmọ yín lanu gbàgà kó sọ pé ànábì tiwa ó fi nǹkan ọmọkùnrin ẹ̀ balẹ̀ ìyàwó ẹ̀jẹ̀ ìyàwó ò ṣe bímọ. Tí a sì ṣe ò bá túbá lórí ọ̀rọ̀ yẹn, tí ó bá túbá lórí ọ̀rọ̀ yẹn, èmi ò tí mo bẹ̀rẹ̀ ṣọ̀rọ̀ ẹ o, mo bẹ̀rẹ̀ ṣọ̀rọ̀ ẹ o. Kótó tó tún lágbà pé ànábì tiwa ó na ìyàwó ẹ̀ títí tó fi kú. Ọ̀rọ̀ burúkú yẹn ti pọ̀ jù náà. Wà dẹ̀ bọ́ sórí mídíà, wọ́n kò máa jábọ̀, ó gbà wípé ẹ̀sìn àwọn kan ló ń bú. So that àwa freedom fighter làwa náà jẹ́ fún Islam. Nídìí eléyìí, ẹ̀yin fámìlì ẹ tètè yá pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ gbogbo mùsùlùmí àgbáyé ni o. Ọ̀rọ̀ gbogbo mùsùlùmí àgbáyé ni. Tí ó bá fi lè bọ́ sí ọ̀rọ̀ wọn north, ilé ló lọ tààràrà, ilé ló lọ tààràrà, àṣìṣì ìrẹ̀lẹ̀ o, ilé ló bá fi lè bọ́ sọ́dọ̀ àwọn north, ẹ mọ́ ká gbára ẹnìkan ò ká mọ́. Nídìí eléyìí, àbọ̀rọ̀ là ń sọ fọ́mọ olúàbí tó bá dénú adodindi, kò sí ń gbẹ́rẹ́ pàkọ́ ni. Now, kí yẹn máa jẹ́ ti Abdulaziz, èyí ká wá bọ́ sódì ọ̀dọ̀ aráalé wa, eku ẹ̀dá rúsídá tó dá gbogbo ilé. ṣe ti rí nǹkan báyìí, ṣẹ́rẹ́ kò dẹ̀ sẹ́nìbọ̀dì tó fa wàhálà yìí tó fẹ́ fa ọ̀rọ̀ yìí gùn, ṣe tó fẹ́ fa ọ̀rọ̀ yìí lẹ̀ tó kọjá ọmọ bọ́dà wa ọmọ ẹlẹ́ṣẹ̀ rẹ̀. Tani Olohun, ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run o, ẹ dìde o, ẹ lọ bá ẹ lọ ká ọmọ ẹlẹ́ṣẹ̀ rẹ̀ mọ́lé o, ẹ lọ ká ṣòwò rẹ̀ mọ́lé, kẹ bẹ̀ pé kó jọ̀ọ́ torí t'Ọlọ́run kó jáwọ́ lórí ọ̀rọ̀ ọmọ yín o. Ẹni kó jáwọ́ o, kó má ti ọmọ yẹn lọ síbi tí tọmọ yẹn ò fẹ́ o. Torí bó ṣe ń ṣe bí ẹni pé òun ni fàǹdà yẹn, ẹ bó ṣe fàǹdà ṣó rí ìgbà látijọ́ yìí, tó bá lágbára ni, tó ní power ni, tó wà value ni, ṣé kò yẹ kó ti gbà látijọ́ yìí? Kò lágbára kọ́kọ́, wàhálà kò rí nǹkan tó fẹ́ ṣe, ẹnu nìkan ló kàn ní, ẹnu nìkan ni ìṣòwò rẹ̀ kàn ní, wàláì tàláì, ẹnu nìkan ni ìṣòwò rẹ̀ ní, kò ní agbára kankan, kò ní power kankan tó lè ṣe lórí ọ̀rọ̀ yẹn, ó kàn lẹ́nu ni, wàláì. Ó kàn fẹ́fẹ́ nu dá gbogbo ọ̀rọ̀ yẹn rú ni. Tani Olohun, ẹ lọ ká mọ́lé, ẹ sọ fún kó jọ, ẹni kó fẹ́ ọ̀rọ̀ ọmọ yín sílẹ̀, kó má dá sọ́rọ̀ ọmọ yín mọ́, ẹni kó jáwọ́, ẹni kó jáwọ́, kó jáwọ́, ẹ ti lọ sọ fún, ẹ fà létí dáadáa wípé kó jọ, pé ẹ ránṣẹ́ o, Bueno, se está hablando. Pero ya dice no la vez. Que yo vea àdúrà ìṣe lọ́dọ̀ ọ̀dọ̀ àwọn èèyàn. Ṣùgbọ́n wọ́n kọ́ àwọn tó dáa bẹ̀ náà lè gbàgbọ́. Táyé pé téèyàn bá tẹ̀lé kí nǹkan tó dáa ni, èyí ò mọ ọdún bí èèyàn. Ṣùgbọ́n lẹ́yìn ìjọba sí àwọn kan táyé pé olùjọpọ̀ lọ rú bẹ̀. Ṣùgbọ́n àwọn tí wọ́n rò pọ́ náà ló sùn kalẹ̀ ìpọ̀rọ̀ Ọlọ́run ni. Fún ìlànà ìfẹ́ sún kí gbẹ̀yìn orí ìgbà yìí la gbé wá. Ẹ máa mọ Kùránì kẹ́ bá gbé máa ṣùgbọ́n ẹ máa mọ ìlú sùn lélẹ̀.
Suratu Yusuf lele. Suratu Yusuf lele. Suratu Muhammad wa me. Kò sí wa ta le so. Mo fẹ́ fún ra ke yin ori. Kò sí we tó jẹ́ we Ọlọ́run. Ọlọ́run ko ye kan ṣe dáadáa ṣe Ọlọ́run be. Tó ní ti bẹ̀rẹ̀ so àbí kí lọ bá kora. Mo ti bẹ̀rẹ̀ so. Ra ni bẹ̀rẹ̀ so láti. Je. Ẹ̀sìn tí ò lè sọ. Ẹ̀sìn bí Ọlọ́run. Ìwé ìjẹ̀bú. Ẹ̀sìn tí ò lè sọ. Láti ìyẹn ó lè fi lè kú lè sùn ẹ̀rọ àlọ́lọ́ ní pé tó ṣe fún mo ṣe èdè nìkan náà mú tó láti ṣe ẹlòmíràn tó lè ṣe kó sí ọ̀rọ̀ tí ó ṣe ìgbà ní ní afẹ́sùn ní kẹ́mọ̀ pé kò síbi ọ̀rọ̀ yẹn náà kọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn dáadáa wà bẹ́ẹ̀ o ọkùnrin dáadáa wà bẹ́ẹ̀ tó lè sọmọ yẹn láǹfààní kébí àkùsí bẹ́ẹ̀ fún ẹ̀yìn méjì ọ̀rọ̀ tó lè sọmọ yẹn láǹfààní wà bẹ́ẹ̀ kébí àkùsí bẹ́ẹ̀ ṣùgbọ́n yẹn ló kọ́ báwọn mùsùlùmí kan ti wà pé ọlọ́wọ́ alá ló kọ́ afárá ló kọ́ ó yẹ kálẹ̀ ọmọ gáìdẹ̀ ó yẹ kó mọ gáìdẹ̀ mo ṣe ń jáì mo fẹ́ sùn ó yẹ kó mọ gáìdẹ̀ àgbẹ̀sọ̀ tó lò Ọlọ́run ọba tó wà lọ́kọ́ kò sí àwa Yorùbá àwọn ọmọ sọ́ni wà fún láti gáìdẹ̀ láti protect wọn Ọlọ́run tó wà lọ́wọ́ Yorùbá ó ju títọ̀ wà lọ káyọ̀ wá pé aláàyẹ ló kọ́ gan ṣé ní pépà kan ló kọ́ sí ni àti pé ọ̀rọ̀ yìí wọ́n fi padà lórí irú ẹ wò mí ẹni mọ́ bá yín dáná ẹ mọ́ kíláàsì rèé sẹ́rí ojójú káàdù lọ Ọlọ́run mi ò láìsí pẹtrol fún òbí ẹ̀dọ́ mọ́jọ sójú àbí òjò ẹjọ́ tún já sí Suratu Mariam ẹgbọ́ òkè Suratu Mariam mo tún jáde Suratu Mariam mo tún jáde. Ìyá Tani Olohun ẹjọ́ torí t'Ọlọ́run ṣòwò rẹ ẹ lọ ka mọ́lé o ẹ lọ sọ fún ẹ lọ bẹ̀ o ẹ bẹ̀ pé kó túwọ́ lórí ọ̀rọ̀ ọmọ yín o. ẹ jẹ́ ká bọ́ sọ́dọ̀ ọ̀run sí dá eku ẹ̀ dá. ẹ lọ bẹ̀ ṣòwò rẹ ẹni kó jáwọ́ kù lórí ọ̀rọ̀ ọmọ yín o torí kò lóore kankan tó fẹ́ ṣe síbi ọ̀rọ̀ yìí kọjá pé kó dákun o kò sóore kankan tó fẹ́ ṣe wàláhì ó fẹ́ dákun ni o ẹ lọ fa létí gidi kẹ́ jókòó sí lọ́rùn kẹ́ ké sí lọ́rùn ẹ sunkún sí lọ́rùn pé jọ torí t'Ọlọ́run fọmọ mi lẹ̀ má dá sọ́rọ̀ ọmọ mi jókòó ara ẹ jẹ́ ẹ sọ fún pé ẹ ránṣẹ́ ẹ gbéṣẹ́ ran ẹni kó fèsì kárí ẹ̀ president tó fẹ́ jẹ tí ò ti rí jẹ ìṣẹ́dọ̀ kó máa wọ́n náà bó ṣe fẹ́ jẹ president káàkiri ó ṣe ọ̀rọ̀ nǹkan tí ò kàn ló ń dá sí káàkiri nǹkan tí ò kàn ló ń dá sí káàkiri ó wá sọ wípé òun lòun gba Ìlọrin kúrò lọ́wọ́ Sàràkí òun lòun ń ṣe kíní kan òun lòun ń ṣe gbá kan òun lòun ń ṣàwòrán pé kí ló ń ṣe bọ̀bọ̀ yìí náà báwo lọ̀rọ̀ Sàràkí ṣe jọmọ́ ọ̀rọ̀ Tani Olohun à ń sọ̀rọ̀ ìwọ sọ pé ìwọ ni wọ́n gba Sàràkí lọ́wọ́ ìwọ ni wọ́n gba Ìlọrin lọ́wọ́ Sàràkí kí ló kọ́ àwọn pẹ̀lú gbogbo yẹn ó gba Ìlọrin lọ́wọ́ Sàràkí ṣé ọ̀rọ̀ Tani Olohun mo bèèrè ṣé kọ́tà ń sọ nìyẹn òun gba Ìlọrin lọ́wọ́ Sàràkí ṣé kọ́tà ń sọ nìyẹn ọ̀rọ̀ Sàràkí là ń sọ ẹ ti lọ sunkún sí bàbá yìí lọ́rùn sí kérúkọ ṣòwòrẹ́ lọ́rùn tẹni kó jáwọ́ lóhùn àwọn. tí n bá rí làbí àìsàrọ̀dà àti ìmú ọmọ ṣẹlẹ̀ ilé ayé ẹ̀ ti ń pín sí méjì ẹjọ́. sọ́rí àlá mọ̀ mọ́ sọ́rí àlá wàlá ìsàrọ̀dà àti rọ̀bì ìmú ọmọ ìgbàgbọ́ yín èmi takò àlọ́dẹ àti mọ̀mọ́dù àti aláwọ̀ ẹ kàn sọ pé kí wọ́n pẹ̀lú lónìí èmi takò wọn ni ọ̀tá àlẹ́. omi pọ̀ lójú wọn. omi pọ̀ lójú wọn. mo pọ̀ lójú yín. Kí ló dé tó ń sunkún? Pàṣẹ tẹ́ni irú mẹ́rin ló kẹ́ni fún àwọn òòṣà tiwa. Ọ̀mìnà ọba táwọn yẹn kẹ́ni fún. Ẹ bá ní fún mọ̀mọ́ kò ní làwọn bí o. Kò ní yà alákùnrin yẹ mọ̀mọ́. Ẹni kò tiẹ̀ pa mí lọ́la kí n wo. Wọ́n mi jọ mí lójú. Wọ́n sunkún fún yín. No, èmi ẹ sunkún. Wọ́n sunkún fún yín. Ẹ má gbé sí TikTok. Wọ́n sunkún fún yín. Wọ́n wo tí aláwọ̀ fojú yín. Wọ́n wo tí wọ́n sunkún fún ìyà tí ó jẹ yín lọ́jọ́ gbèǹde. Wọ́n ti gé nìkan jẹ́ sí wa. Wọ́n ti gé nìkan jẹ́ sí wa débi pé àwọn ṣe sára. Ìrọ̀ kì í sọ̀rọ̀ bìlíìbù. Àní bìlíìbù sí yanni kó pa mí. Èmi ò ní kí ìbìlíìbù tẹ̀mí pa mí o.
mo sọ pé Allah ni pààyàn Muhammadu dobodobo ó ti ó fẹ́ ó dún Aisha ó balẹ̀ ọmọ ẹ̀jẹ̀ kò ní jẹ kò ní yẹ Allah ìdẹ́ mi sọ fún yín nìyẹn Muhammadu àti Muhammadu àtàmẹ́jù àti Muhammadu kò ní jẹ ìdẹ́ mi sọ nìyẹn fínísì ẹ ti pọ̀ jù ẹ ti dìrẹ́ fínísì fún wọn olórí bí fún gbogbo wọn àti Saudi Arabia láti mú Islam wa àti Muhammadu àtàlà Muhammadu àtàlà wọn ò ní sóríire ni mo sọ èmi tí wọn lọ ilé abúlé mi lè mú báyìí náà tí wàá bí Muhammadu àtàlà àjà kó wàá bá mẹ́lẹ̀ bàbá kọ. Sọlí àlá ọ̀sán yìí sọ ọ́dà àti lọ́bí Muhammadu kò ní jẹ ẹsẹ̀ kò ní jẹ Muhammadu kò ní jẹ àlá kò ní jẹ àlá wọ́n ìbálẹ̀ ní ẹ̀sọ́ mọ̀ ní ẹ̀sọ́ àlá. Àgùdá yìí ẹ tẹ́kẹ̀ yìí sí. Ìlú ẹ̀ tẹ́kẹ̀ yìí lúmọ̀ ìlú mi sẹ́. Lúmọ̀ ìlú mi sẹ́. Àwọn abá tó gbígba ló bílẹ̀ mi sẹ́. Ẹni jẹ́ abá gbogbo ẹ̀sìn yìí láyé ni. Àbámọ̀ ojú láyé o, Muhammadu ní ṣe ìbáṣepá ikú láyé, ìbáṣepá ìrọ̀rùn, àbábá Ifá ní tọ́jú mi, èmi olówó, Ifá sọ mí dolówó. Ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàá. Kò ní yẹ Muhammadu àtàlà. Àwa ò bá wọn láyé mọ́. Owó fa bí òtún pẹ́, ifó tún sẹ́yìn. Owó fa mo kú dání. Ẹ̀sánwó ìyàwó rẹ̀. Ifá. Ẹ̀yin ẹ̀ṣọ́ mọ́ fà. Ẹ máa fẹ́ gbowó fa. Ẹ dábàá pé mo gbà lè fún àwọn ìṣẹ̀lẹ̀. Nínú Tani Olohun. Ẹ bá yẹ gbowó náà mi 1,000 ó fi balẹ̀ fún àwọn ìṣẹ̀lẹ̀ fún 1,000. Ọlọ́run ní jẹ́. Ifá ẹlẹ́rìí. Ẹ bá yẹ gbà 1,000. Ẹ bá yẹ gbà 1,000. Owó kíni. Ó fi balẹ̀ fún fáàdì. Orí ìkàlẹ̀ àmì. Mo ń ta mí nílà o. Mo mọ̀ ní fi lówó ní kò ní jẹ́ kúrò. Mo fún lórí ìgbàwó ẹ̀ lọ́wọ́ náà kò ní balẹ̀ pé ẹ bá fi lẹ́nu ẹ bá fún kẹlẹ bí máa fi bí fún yín tí wàá yí kó má dà fún yín. Ifá ẹ fún balẹ̀ fún àmì ẹ fún balẹ̀. Ẹ fún balẹ̀ fún kó má dà fún yín ẹ fún balẹ̀ fún. Fọ́tò 2,000 fọ́ orí yìí. Ẹni Ifá orí mi. Ifá orí mi ẹ fún ẹ sọ bẹ́ẹ̀. Ẹni Ifá orí mi ẹ fún ẹ. Ẹni Ifá orí mi. Ẹni Ifá orí mi rè. Ifá orí ẹ fún láti kalẹ̀. Ẹni kalẹ̀ tí àwọn ọmọ yóò tó bá tún tán á tún gbà mí. Tó bá tún tán á tún gbà mí. Sẹ́mi tí wọ́n ń tàbí lójúmọ́ ni. Ẹ̀wọ́n ní Ifá orí mi rè, Ifá orí mi rè, ìmọ̀ fún lẹ̀ ni. Eléyìí tó wọn kan. Ifá ní sọ mi dúró. Ifá ní sọ̀rọ̀ ìdúró, Ifá ní sọ̀rọ̀ ìjọba. Muhammadu àtàlà, mo bí wọn ní sórí ilé. Bàbá tá à wó yìí pé kí lárákùnrin yìí sọ yìí. Mo tẹ́ ẹ sọ ohun aláàlẹ́ pa yín ní sinmi. Àyè tí mo ṣe ń tẹ̀mí sọ̀rọ̀. Ẹni tí àlá aláàtì ló ń kọ́. Sọ́rí àlá ọmọ. Tí n bá rí làmí ayé ìsáradà àti ọ̀bí ọmọ. ṣẹlẹ̀. Ilé ayé ẹ̀ ti ń pín sí méjì ẹjọ́. Sọ́rí àlá ọmọ. Sọ́rí àlá wàlá ìsáradà àti ọ̀bí ọmọ. Ìgbàgbọ́ yín lèmi takò. Àlejò àti Muhammadu àti aláwọ̀. Ẹ kàn sọ pé kí wọ́n pẹ̀lú lónìí. Èmi takò wọn ni ọ̀tá àlẹ́. Omi pọ̀ lójú wọn. Omi pọ̀ lójú wọn. Mo kọ́ ìpàdé ju yín. Kí ló dé tó ń sunkún? Pàṣẹ tẹ́ni irú mẹ́rin lẹ́kẹ́ni fún àwọn òṣà tiwa. Àwọn ọmọ òsùnkún ló tọ́. Ọba tàbí ẹ̀kẹ́ni fún. Ẹ bá ní fún ọmọ, mọ́mọ́ kan ló dáwà ń bí o.
kò ní yà alákùnrin yẹ mọ́ mọ́ ẹni kò tiẹ̀ pa mí lọ́la kí n wo. wọ́n mi jọ mí lójú. wọ́n sunkún fún yín. no èmi ẹ ṣe wọ́n sunkún fún yín. ẹ má gbé sí TikTok. wọ́n sunkún fún yín. wọ́n wo tí aláwọ̀ fojú yín rí. wọ́n wo tí wọ́n sunkún fún yàtí ó jẹ yín lọ́jọ́ gbèǹde. wọ́n ti gé nìkan jẹ́ sí wa. wọ́n ti gé nìkan tó àwọn Yorùbá wọ́n ti gé nìkan jẹ́ sí wa débi pé àwọn ṣe sára. ìrọ̀ kì í sọ̀rọ̀ bìlíìfù àní bìlíìfù ti yẹ ní kó pa mí èmi ò ní kí ìlú tèmi pa mí o wọ́n ti wọ́n pè aláàní ẹ̀ pààyàn Muhammadu dobodobo ó fẹ́ ó dún àìsà níta ó balẹ̀ ọmọ ẹ̀jẹ̀ kò ní yẹ kò ní yẹ àlá. Ifá ti gbàgbé ẹ báyìí Ifá ti gbàgbé ẹ kódà Ifá ò tiẹ̀ rántí ẹ gan bó ṣe wà yìí Ifá ò rántí ẹ mọ́ Ifá ti gbàgbé ẹ Ifá ti sá lọ àbí kí ni Ifá rí ṣe fún báyìí sìn ẹ Ọlọ́run ò máa ṣàánú wa o Ìyá Tani Olohun ẹjọ́ torí tọlọ́run gẹ́gẹ́ bẹ ṣe ń bẹ̀bẹ̀ tẹ́ ń ṣe fídíò ẹjọ́ ẹ lọ sunkún bá Tani lórúkọ ẹ̀ṣòwò rẹ ẹ lọ sunkún bá pé kó jáwọ́ lórí ọ̀rọ̀ ọmọ yín o kó jáwọ́ lórí ọ̀rọ̀ ọmọ yín o ẹgbẹ́ oṣù ọ̀rọ̀ tó ń sọ ṣẹ́dọ̀ kó ṣe bọ́rọ̀ ṣe máa yanjú ó tún wá ń dákun ọ̀rọ̀ ṣé èèyàn gidi kan a máa dá wa ṣòro pé nǹkan tó wà lọ́rùn ọmọ yẹn ṣòro pé ó kéré ní ìṣòwò rẹ̀ ó kéré kéèsì kékeré ló wà lọ́rùn ẹ̀. yàtọ̀ sí pé mò ń ṣe òṣèlú àjà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ní mi ẹ̀tọ́ ọmọ èèyàn ó include ẹ̀tọ́ láti sin ohun tí ó bá wù yín gbèsè wàyí yìí bó jẹ́ pẹ́ẹ́nì tó wà lọ́yìn lẹ́sìn gẹ́gẹ́ wàhálà tí yín ní ẹ̀ kò sí ẹnikẹ́ni tó ní ẹ̀tọ́ láti sọ pé ẹnìkan ò lè sin nǹkan tó bá wù nǹkan tí constitution Nàìjíríà ní sọ nìyẹn so pé wọ́n wá lọ sí Ìbàdàn wọ́n lọ gbéyàn pé ó bú àwọn kan nǹkan táwọn colonialist máa ń ṣe láyé ìgbà yẹn lọ́ọ̀yẹn náà pè ní sedition dẹ̀ ti end láti 1983 in fact ara àwọn tí wọ́n sọ pé sedition ò dáa làwọn bàbá Bẹ̀górè nílọrin Justice Bẹ̀górè àti àwọn Látàwúrà kò tó ń sọ nípa pé ẹni tí ò bá fẹ́ kán sọ̀rọ̀ òun wọ́n ní kó fi òwú kó fi dí etí ẹ̀ nǹkan tí Nigerian constitution sọ ni èmi ò mọ ẹni tó jẹ́ Tani Olohun rí mo kàn rí lórí Facebook pé wọ́n lọ gbéyàn láti Ìbàdàn ṣe ìwádìí mo ní pé àwọn kan ló lọ ẹni tó tẹ̀ ṣàrẹ́gbẹ̀tì ẹ̀kọ́ tó sọ sórí Facebook kí ló dé pàtí ọ̀gá ọlọ́pàá ṣe lọ́wọ́ sí wọ́n sọ pé Tani Olohun ń bú ọ̀gá ọlọ́pàá Tani ọ̀gá ọlọ́pàá tẹ́nìkan ò lè bú ọ̀gá ọlọ́pàá èmi ń bú president Nàìjíríà lójoojúmọ́ ṣòye yín president Nàìjíríà náà ẹni tó bá wù ú lè bú ẹ̀tọ́ ọmọ ènìyàn ni láti sọ nǹkan tí ó bá wù tó bá dẹ̀ bú yín tí ò bá tẹ́yìn ẹ lọ sílé ẹjọ́ civil ilé ẹjọ́ ẹ lọ pe ẹnìyẹn lẹ́jọ́ ẹ ní ẹ̀tọ́ láti gbé ọlọ́pàá láti lù bá ibi tó ń lọ sọ pé wọ́n gba fake warrant tó ń gba upper area court kan ní Ìlọrin wọ́n kàn lọ gba warrant upper area court ò ní jurisdiction ní another state nǹkan tí òfin sọ ni pé tíyàn kan bá ṣe ìjọba ní another state ẹ lọ síbi tó ti ṣẹyẹ ẹ lọ pe ẹnìyẹn lẹ́jọ́ but àwọn mọ̀ wípé tó bá pè lẹ́jọ́ ní Ọ̀yọ́ state kò lè ṣeé ṣe náà ṣe lọ kidnap ẹ̀ wọ́n lọ jí ọ̀gbẹ́ni yẹn gbé ni láti Ìbàdàn wọ́n nà nígbà tó ń dé wọ́n sáré ṣe kangaroo court wọ́n gbé lọ síwájú magistrate wọ́n jù sẹ́wọ̀n wọ́n ti tú àwọn yẹn wọn sínú ẹ̀wọ̀n bó ṣe ń dé lẹ́wọ̀n báyìí wọ́n tún nà wọ̀ bọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí kò lè dìde lórí ẹsẹ̀ kan but kò ń ṣe ìkíní tí àwọn máa dá sọ̀rọ̀ àwọn èèyàn ní oríṣiríṣi ṣé bí mo ṣe wà yìí gbóhùn yìí o kẹjẹ mùsùlùmí o bájà fún yín tí wọ́n bá fi ọwọ́ lágbá yín lójú tẹ́ bá jẹ́ kírísítẹ́nì o kírísítẹ́nì o bájà fún yín bẹ́ẹ̀ jẹ́ ní ìṣẹ̀ṣe bájà fún yín bẹ́ẹ̀ tẹ́ sí nǹkan kan rárá tó bá fi ọwọ́ lágbá yín lójú àjà fún yín àwọn tí wọ́n ṣe àṣemáṣe yẹn
àṣírí wọn ti wá tún sìn ojoojúmọ́ ló wà lórí Facebook tó ń defend ara wọn pé eléyìí ṣọ̀rọ̀ ẹ̀sìn wọ́n bú bàbá wa ni o wọ́n bú màmá wa ni o kò dẹ̀ sí ẹ tó mọ̀yàn bú tó àwọn tó ń sọ̀rọ̀ yẹn ẹ mọ̀ pé Yorùbá wọn dùn dáadáa kò sí ẹ. tí o bá fi ṣe pé bọ̀dá Sowore tí o bá fi ṣe pé bóyá ẹ síkì díẹ̀ ẹ máa gbọ́ nǹkan tí bọ̀dá Sowore ń sọ àṣírí wọn ti tú tó bá ṣe pé ẹ síkì díẹ̀ bọ̀dá Sowore ẹ má bínú o tó bá ṣe pé bóyá ẹ síkì díẹ̀ àbí ẹ gba abẹ́rẹ́ yín pé ẹ wàá máa sọ wípé àṣírí wọn ti tú bọ̀dá Sowore tí bá fi ṣe pé bóyá kọ́mì ti wà lára yín tí bá fi ṣe pé bóyá sick ní abẹ́ gbádùn ní mo fẹ́ pé ẹ máa sọ lẹ́nu jáde wípé àṣírí wọn ti tú o gbogbo àwọn tó ṣe kinní yẹn àṣírí wọn ti tú o ojúmọ́ ló wà lórí Facebook ṣe o tó ń ṣe kinní kan àṣírí wo ló tú àṣírí kí ló tú alákòóbá ẹ̀dẹ̀ ń kú bá ọmọ ọlọ́mọ ẹ̀ ń kú bá ọmọ ọlọ́mọ ẹ̀dẹ̀ ń kú bá ọmọ ọlọ́mọ ẹ̀ ń pariwo kidnapping ṣé ẹlẹ́rìí ẹ̀ ni ẹlẹ́rìí ẹ̀ ẹ mú evidence ẹ̀ wá náà àwọn lọ́ọ̀yà wa ti challenge yín níbi tẹ́ bá mọ̀ pé yes kangaroo ni fake warranty ni ẹ charge àwọn sí kọ́ọ̀tì náà so kílẹ̀ ń sọ tẹ́yìn wọ́n lè sọ rí àmì kílẹ̀. wọ́n lè bò wọ́n ní ó sun ìwé kan ni o àwọn náà wọ́n sun ìwé oríṣiríṣi lójoojúmọ́ wọ́n sun nǹkan eléégún ìmí inú wọn ń pààyàn lórí ọ̀rọ̀ ẹ̀sìn nǹkan tí a ní láti sọ fún un ni pé ṣe ẹni tí wọ́n ń pè ní Ọlọ́run Olúwa kò ń ṣe tó weak tí ẹ ní láti máa jà fún ṣebí Ọlọ́run ni ó dá ayé àti ọ̀run àbí kò táwọn ń preach ni ẹ o so Ọlọ́run tó dá ayé àtọ̀run yẹn nìyàn kan máa ní wá jókòó sínú ìlú kan wá ní pé òun fẹ́ jà fọ́lọ́run ìyẹn gan-an ó lè jẹ́ kí Ọlọ́run kó bínú sí yín torí ẹ ń fìwọ̀ sí ẹ fi ń kan Ọlọ́run ní ẹ máa sàpẹ́ máa jà fún ó dàbí pé kẹ ní. yọrọ pé tọ́lọ̀ bá bínú yọrọ pé ẹnìkan ló máa jìyà ni tọ́lọ̀ bá sọ pé tọ́lọ̀ bá bínú tọ́ ń sìn pé tọ́lọ̀ bá bínú yọrọ pé ẹnìkan ló máa jìyà ni níbi tí alábòsí bá ti ń jìyà olódodo náà máa bá pín bẹ́ẹ̀ ẹ̀bẹ́ ọkọ̀ tọ́lọ́wọ́ bá sọ ni Ọlọ́run bá ní wá tẹ̀kú fitna tán láti sí bánálẹ̀ zina tó làmọ́ mi kún ká sọ tán Ọlọ́run ní wá tẹ̀kú fitna tán ẹ bẹ̀rù fìtínà mi Ọlọ́run láti sí bánálẹ̀ zina tó làmọ́ mi kún ká sọ tí fìtínà mi Ọlọ́run bá dé kì í ṣe alábòsí nìkan ló máa jẹ́ ń bẹ̀ o gbogbo ilẹ̀ máa jẹ́ ń bẹ̀ kárí oníkálukú Ọlọ́run bínú tó pa ìjọ ànábì Sọ́líù Ọlọ́run fi bínú pa wọn rẹ́ ìjọ ànábì Lútù Ọlọ́run fi bínú pa wọn rẹ́ kí ni wọ́n ṣe ẹwọ́ ìjọ títí Núhà tọ́lọ́run fomi pa wọn rẹ́ ṣe rò pé tọ́lọ́run bá bínú Ọlọ́run á fi àjẹ nìkan ni Ọlọ́run jẹ́ ká rí ìbínú Ọlọ́run jẹ́ ká rí ìbínú Ọlọ́run. adìẹ ń sìn kó ló máa jà fún yín kó ló fẹ́ lọ sí kóòtù fún yín ní láti ọjà fún yín ṣé adìẹ ń ṣe lọ́ọ̀yà ni adìẹ ń ṣe lọ́ọ̀yà ni no but anybody ẹ jẹ́ kí ó yé àwọn èèyàn wa pé anybody ò ní ẹ̀tọ́ láti fi ọwọ́ ọlá gbá ẹnikẹ́ni ní ojú wọ́n rò wípé ọ̀gbẹ́ni Tani Olohun yẹn pé tó bá fi àjẹ́ wọ́n wá bẹ̀ wọ́n wọ́n wá filẹ̀ wọ́n á máa fi dẹ́rù bà bọ̀tá àwọn ọmọ pé kékeré lakẹ́rẹ́ abẹ́rẹ́ kéré kò ṣe mímì fàdíẹ̀ ó ti há wọn lọ́rùn sìn ìgbàkigbà tí ọ̀gbẹ́ni yẹn bá jáde àwọn náà lẹ́nu lẹ́sìn pé kò yẹ ká máa ṣerú kan báyìí náà kọ́ ni mo fẹ́ sọ fún yín tẹ́yìn ni pé nílùú Ìlọrin nígbà táwọn Sàràkí tán kó gbogbo ìlú ẹ̀ kó mọ́ra tán sọ wọ́n dé amúnisìn wọ́n lọ ṣe ẹjọ́ àwọn náà gba akọ̀ǹkan pa wọn lórí ẹ̀rọ ayélujára wọ́n lọ. ṣùgbọ́n lọ wá ṣọtí tó pọ̀ sílẹ̀ kí mo sọ fún yín ẹ jẹ́ kí ṣọtí yín pọ̀ gan-an nílọrin torí pé bọ́bá ṣe ń gba béèlì ẹ̀ báyìí tọ́bá ṣe ń ná ń gba béèlì ẹ̀ báyìí èmi ò mọ nǹkan tó ń rí mi mọ nǹkan tí adájọ́ máa béèrè o bẹ́ẹ̀ ni kéèsì mi tún máa gbé
bẹ́ẹ̀ ni kéèsì mi tún máa gbé nígbà tẹ́ bá fẹ́ lo ṣọtí 100 and ìwọ tó bá dẹ̀ fẹ́ ṣe ṣọtí jẹ́ kó rí ẹ pé o ro dáadáa o ìwọ tó bá lọ fẹ́ ṣe ṣọtí jẹ́ kó rí ẹ pé o torí pé tó bá fi lè gba tó bá gba béèlì ẹ̀ tó bá sá kúrò Nàìjíríà ìwọ ṣọtí ló máa forí fa o ìwọ. Ìyá Tani Olohun, Ìyá Tani Olohun, ṣẹ́yìn náà ń gbọ́, ẹ dákun ẹ lọ jókòó ti Ṣòwòrẹ́ lọ́rùn o, ẹ lọ jókòó ti Ṣòwòrẹ́ lọ́rùn, ẹ sọ fún Ṣòwòrẹ́ pé kó jáwọ́ lórí ọ̀rọ̀ ọmọ yín o, ẹ lọ jókòó ti lọ́rùn, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó kó bá ọmọdé yìí, ẹ má jẹ́ kó sin ọmọdé lọ síbi tí ò dá o, ẹ lọ jókòó ti Ṣòwòrẹ́ lọ́rùn o, ẹ yarí mọ́ lọ́wọ́ ni o, ẹ yarí gidi mọ́ lọ́wọ́ pé ọmọ yín kó má dá sọ́rọ̀ yẹn mọ́, ẹni kó má dá sí mọ́, ẹni èèyàn dẹ́ ẹ sọ fún pé ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé ó ṣeun ó kú gbìyànjú, Ọlọ́run ọba yóò bá yín sọ, Ọlọ́run ọba ọlọ́jọ́ òní yóò bá yín san lẹ́san, ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn kó má dá sí mọ́, ẹ ní gbogbo èyí tó ti ṣe, ẹ sọ fún pé ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ dẹ̀ really appreciate ẹ̀, ṣùgbọ́n èyí tó kù kó má dá sí mọ́, nítorí pé ṣé ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ, wọ́n ní tó bá fẹ́ kọ̀ntínù ẹ lọ wá yàrá ìyàṣọ tí kalẹ̀, torí kéèsì tó wà lẹ̀ kì í ṣe ìrọ̀ kéèsì 25. àwọn fídíò kan wà táàtì ẹ̀ play síta rárá, tá a sì mú àwọn fídíò yẹn sọ́wọ́ tó pé tá a bá play ẹ̀fẹ́ nǹkan máa yanu pé Tani Olohun ó ti sọ̀rọ̀ tó báyìí so Tani Olohun ti sọ̀rọ̀ tó báyìí tẹ́nu a máa yà yín lẹ́nu, àwọn fídíò kan sì wà. Ọlọ́run jẹ́ kí Ṣòwòrẹ́ yìí, Ọlọ́run jẹ́ kó ti ọmọ ọlọ́mọ débẹ̀ yẹn, Ọlọ́run jẹ́ kó ti ọmọ yẹn débẹ̀ yẹn. àdé ẹ̀yẹ̀yàn iléeṣẹ́ kan wà, iléeṣẹ́ tá a sọ yìí wọ́n pè ní Mr. Sheka company. Mr. Sheka yìí wọ́n máa ń ṣiṣẹ́ lórí tẹ́ bá fẹ́ ra nǹkan ní online tí ẹ̀ ní fi kó sọ́wọ́ àwọn 419. iléeṣẹ́ yẹn confirm gan o, iléeṣẹ́ yẹn confirm gan o, tẹ́ bá fẹ́ ṣe anything tẹ́ ní fi kó sọ́wọ́ 419. iléeṣẹ́ Mr. Sheka ẹ dákun àwọn rèé. Mr. Sheka International gbajúgbajà ni wọ́n, iléeṣẹ́ tó mọ̀ nípa latest technology. Bẹ́ẹ̀ ni ó ní. So àǹfààní tá a mú wálé ní ó láǹfààní má kó sọ́wọ́ má sọ́wọ́ nù. Báwo ló ṣe lọ? Nílé iṣẹ́ yìí à ń bá àwọn èèyàn ṣe ìwádìí ọ̀fíntótó ìyẹn background check lórí platforms wọ́n ti fẹ́ ṣe online business, ẹ fẹ́ ṣe ìdókòwò lórí online lórí digital platform lórí internet, a máa bá yín ṣe ìwádìí. Kéèyàn má bọ́ sọ́wọ́. Kéèyàn má bá a bọ́ sọ́wọ́. Gbogbo àwọn tó yẹ pé wọ́n ń rajà online tó yẹ pé tó máa fi ráwọn online shopping mall wọ́n ní wọ́n tẹ kílìkì rẹ̀ mo sáré kílìkì ẹ̀ ní pé mo fẹ́ rajà. Kẹ́ ẹ tó rajà yẹn, kẹ́ ẹ tó ṣe transaction, ẹ pè Mr. Sheka tí wọ́n bá yín ṣe background check. Kẹ́ ẹ tó ra property, ẹ fẹ́ ra lé, ẹ fẹ́ ra lẹ̀, wọ́n ti fi àwòrán lé yẹn hàn yín, ó wù yín, ó wù ní ó wọjú. Kẹ́ ẹ tó rà, ẹ pè Mr. Sheka tí wọ́n bá yín ṣe background check tó sáwọn tó fi fún legit. Tó bá yẹ pé ilẹ̀ náà ni wọ́n ti fi àwòrán lẹ̀ yẹn hàn mí, a máa bá yín ṣe background check. Ṣé ilẹ̀ yẹn ò sí ní under government acquisition? Topography, nǹkan táwọn olóyìnbó ń pè topography, pé ilẹ̀ yẹn ṣé kò jagun, ṣé kò ṣe inú ìrà? Ilẹ̀ yẹn wà. Àgàgà tí wọ́n kalẹ̀ fún ìyàwó ẹ̀rùn. So bẹ́ẹ̀ àwọn yẹn ní ọ́fíìsì rẹ pé physical office tàbí online office, àwọn máa bá yín ṣe background check pé àwọn people lọ́jọ́ ọ̀la tí wọ́n máa níṣòro, wọ́n ti níṣòro rí. Bẹ́ẹ̀ ni nílé iṣẹ́ Mr. Sheka àtàwọn ní gadget aláwọn technologies tó máa detect bóyá fraud làwọn yẹn ń ṣe. So kò wá kí n ṣe àwọn yẹn nìkan, ó tún wá láwọn èèyàn tó yẹ pé online job opportunity àǹfààní ìgbanisíṣẹ́ oná ń wá lórí ìtàkùn ayélujára. Kẹ́ ẹ tó kílìkì líǹkì tí wọ́n send sí yín yẹn, ẹ pè Mr. Sheka kí wọ́n bá yín find out. Ẹlòmíì àǹfààní ìrìn àjò lọ sókè òkun tó máa ti send líǹkì yẹn sí yín pé platform báyìí lẹ máa kílìkì o. Ẹ kọ́kọ́ pè Mr. Sheka kí wọ́n bá yín find out. Kò fi wá ṣe yẹn nìkan. Àwọn ọ̀pọ̀ èèyàn ló tún gbé platform kalẹ̀ lórúkọ àwọn big pastors, big imam wípé a fẹ́ kẹ́ donate fún charity, fún iṣẹ́ ìrànṣẹ́ tó yẹ pé kò kì í ṣe àwọn man of God yẹn ló mọ̀ sí o. Àwọn kan ló jẹ́ pé ó lẹ̀ yín ṣe bí màlík yẹn. Àwa ní gadget tó máa detect. Irinṣẹ́ dúrí sẹ́lọ̀ ọ̀tẹ́. A ní gadget tó máa detect.
technology ní àǹfààní tó pọ̀ ṣùgbọ́n nípa internet yìí àwọn ewu tó sọ̀rọ̀ mọ́ kò lóǹkà. Tẹ́lọ̀ mi ti forí sọ̀rọ̀ náà. Káwọn èèyàn má kó sọ́wọ́ orí sọ́gi. Líǹkì mi wà tó máa forúkọ celebrity kan gbajúgbajà òṣèré tó fi máa open wọn ni ó ṣe giveaway ó ṣe promo tẹ́ bá ti kílìkì ẹ̀ ó máa fún yín ní owó mẹ́ta kan ní ìsọkọjá. Ẹ̀dọ́kùnrin ló lè yan wà mọ́ bàbá bá fẹ́ bá fẹ́ bá ní check. Now ó wá depend lórí bí background check ìyẹn òfin tó ta fẹ́ ṣe bó ṣe kẹlu bó ṣe tóbi tó but as low as 1,000 naira àmọ́ báwọn èèyàn ṣe background check. So iléeṣẹ́ yẹn tẹ́ bá fẹ́ ṣe anything ní online tẹ́ ẹ̀ ní báyìí kẹ́ má bàa kú sọ́wọ́ scam Mr. Sheka company kò ń ṣe 1,000 náà lẹ́ẹ̀fì register 1,000 péré lẹ́ẹ̀fì ṣe kí ni. Sheka international gbajúgbajà ni wọ́n iléeṣẹ́ tó mọ̀ nípa latest technology. Number one is 081 771 96361 081 77 196361 lẹ́ẹ̀kan sí 081 77 196361 Mr. Sheka international gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe ní online tẹ́ ní fi kó sọ́wọ́ scam wọ́n confirm gan wọ́n confirm gidi so Ọlọ́run jẹ́ ká kó sọ́wọ́ àwọn oní 419 o ẹ dákun ẹ tètè lọ dòwò ẹ lọ bá Mr. Sheka dòwò pọ̀ o ẹ lọ bá wọn dòwò pọ̀ o ẹ lọ bá wọn dòwò pọ̀ o ẹ lọ bá wọn dòwò pọ̀ o tọ Ọlọ́run á gbàdúrà wa o ẹ má lọ kó sọ́wọ́ àwọn sàkámàjẹ́ o ẹ má lọ kó sọ́wọ́ àwọn sàkámàjẹ́ o ẹ má gbàgbé fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ polówó ọjà tẹ́ fẹ́ make advert lórí ọjà yín tẹ́ fẹ́ jẹ́ káwọn èèyàn patronize yín dáadáa ẹ lè mẹ́sẹ̀gì Ìyá Gàmbàrí lórí 091 3840 3276 ẹ má dẹ̀ gbàgbé fún gbogbo ẹ̀yin tí ẹ bá nídìí àgbo bóyá àgbo high blood pressure ní diabetes ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé Ìyá Gàmbàrí confam níbi ṣeré Ìyá Gàmbàrí jogún àgbo ńlé ni Ìyá Gàmbàrí ṣe kí ni Ìyá Gàmbàrí jogún àgbo ńlé ni so ẹ kàn sí Ìyá Gàmbàrí lórí 091 3840 3276 ẹ̀kú tó máa kí àpẹẹrẹ ọkọ̀ṣọ́ pátápátá tí ó kí ọ̀dà pẹ́kìsì pátápátá tẹ́ ẹ̀ ní gbọmọ tẹ́ máa gbà pé kó ṣe yín rí kì í ṣe pé bí ó máa mẹ̀ntẹ́ni ẹ o ó máa kí ẹ̀rẹ̀ pátápátá ni o tẹ́ ẹ máa gbà pé kí ni yẹn ṣe yín rí kọ̀nfàmù nítorí Ìyá Gàmbàrí jogún àgbo ńlé ni ìwé tẹ̀ ń wò yìí education ni ìwé tẹ̀ ń wò yìí from A to Z di àgbólókún bẹ́ẹ̀ ṣàṣà ní irúnrún àgbo tí ò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wò yìí ṣàṣà ní irúnrún àgbo ẹni tí tó bá ń ṣe yín ìwé obìnrin tó ní fibroid bóyá o ní infection ní ìjẹ́ kó ní lúṣẹ́ lára bóyá ìdá ló ń tẹ̀ láàmú àbí ìwọ ọkùnrin tí kò ọmọkùnrin yẹn kéré jọjọ díẹ̀ lọ kàn sí Ìyá Gàmbàrí o mẹ́sàgì mi lórí WhatsApp lórí 091 3840 3276 so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń sọ lọ gangan kí lórúkọ ẹ̀ Tani Olohun ẹjọ́ torí tọlọ́hun ìyá Tani Olohun ìyá Abdul Aziz ẹjọ́ torí tọlọ́hun ẹ lọ lọ́mọ Sowore lọ́rùn pé kó fọmọ yín lẹ̀ o Sowore ìwọ náà ò dẹ̀ ṣàánú ìyá yìí Sowore wo bí ìyá yìí ṣe sunkún Sowore wo bí ìyá yìí ṣe sunkún má bà ìyá yìí nínú jẹ́ Sowore dákun kí ló dé ìjọ fi ìyá yìí lẹ̀ wọlá má kó bá ọmọdé yìí Sowore wo bí ìyá yìí ṣe sunkún wo bí ìyá yìí ṣe sunkún Sowore bẹ̀rù Ọlọ́run Sowore ò dẹ̀ fi dákun ṣàánú ìyá yìí wo bí ìyá yìí ṣe sunkún Sowore dákun torí tọlọ́run à ń bẹ̀ ní ìjọ ṣàánú ìyá yìí wo bí ìyá yìí ṣe sunkún wo bí ìyá yìí ṣe sunkún Sowore jọ wọlá ìkúnlẹ̀ abiyamọ dákun lórí ọ̀rọ̀ ọmọ yìí torí Ọlọ́run wo wọ́n náà wo ìkúnlẹ̀ abiyamọ dákun torí tọlọ́run Sowore dákun ya àbíàsísì ẹ̀yin náà ọ̀rọ̀ eléyìí ẹ má jókòó mọ́ o
ẹ lọ wá ṣòro rẹ bí tó bá wà kẹ́ sọ fún pé kó jáwọ́ kò lórí ọmọ yín o àwọn ò ní sọ jù báyẹn lọ fàṣàlà.